ẹ wò ibi tí àwọn ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n tún péjú pésẹ̀ pé àwọn fẹ́ rí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ wò ẹ̀yin tèmi, mo kí yín káàbọ̀, ẹ káàbọ̀ sí ìkànnì Odùduwà Voice TV. Báyọ̀ Black lórúkọ tèmi. Tó bá jẹ́ pé gbàkọ́kọ́ rèé tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ máa wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá a buwọ́lu subscribe button yẹn kẹ́ẹ̀dẹ̀ bá wa share. Ẹ wò bó ṣe ń lọ náà la ní pé ká wá mú wá fún yín. Láti bí ijọ́ bíi mélòó kan náà ni ìròyìn yẹn ti jáde láti gbọ́ pé bàbá olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé bàbá ń bọ̀ nílùú Ìṣẹ̀yìn. Àmọ́ ẹ̀yin tèmi, ìròyìn ò tá mòjúbà o. Àwọn tí wọ́n lọ sí ìlú Ìṣẹ̀yìn lónìí, àwọn ni wọ́n lè ròyìn báwo ni èrò ṣe pọ̀ tó. Àmọ́ ẹ ti máa wá lánàá kó tó dé ní wípé ìlọsíwájú ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó lókun àyà tiwa àti ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ẹ wo bí gbogbo bó ṣe ṣẹlẹ̀ nísẹ̀yìn, gbogbo fọ́nrán yẹn a máa fi síta fún yín orí iṣó yìí náà, ẹ padà wò, ẹ gbọ́ ọ̀rọ̀ bàǹtẹ̀bàǹtẹ̀. Ẹ wo bí, ẹ wo ìlérí tí ṣe Dr. Sunday Igboho ń ṣe, Dr. Sunday Igboho ń ṣe fún Asẹ́yìn àti fún gbogbo ọmọ Yorùbá káàkiri. Chief Dr. Sunday Igboho ṣèlérí wípé kódà kó jẹ́ pé Ògùn ni àwọn ọmọ Yorùbá nílò àwọn, pé ó yá o, akẹ́fìrí pé àwọn Fúlàní ajínigbé, Fúlàní dáwọ́dáwọ̀n ó ti wà ní àdúgbò kan, wọ́n fẹ́ ṣọṣẹ́ ń bẹ, wọ́n fẹ́ díyàn gbé o. Ó ní bó jẹ́ Ògùn làwọn rí pè yẹn, ó náà máa ṣe kí ni, ó láwọn máa jáde. Ẹ wò ó ní agbára. Eléyìí tí Chief Dr. Sunday Igboho ń ṣe yìí, ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí wọ́n fẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá? Ṣé Chief Dr. Sunday Igboho tí ẹ̀ ń ṣe kinní yìí nítorí nǹkan kan ni? Eléyìí tún lágbára o. Gbogbo bí Chief Dr. Sunday Igboho tún ṣe ń sọ, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pé kí ni, bàbá yìí sọ pé àwọn ò retí owó lọ́wọ́ ẹnikẹ́ni, ìjálẹ̀ Yorùbá láwọn fẹ́ gbé ìtàwọn. Kéèyàn kan dẹ́dẹ̀dẹ́ jí èrò èèyàn bíi Chief Dr. Sunday Igboho yìí, èmi ò máa rí o. Ẹ̀yin èèyàn mi, Báyọ̀ Black lórúkọ tèmi, ẹ káàbọ̀ sí ìkànnì Odùduwà Voice TV. Ẹ wò ẹ jẹ́ àdọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò, tí bá padà dé màá wá gbé yín, ẹ wá wo fọ́nrán yẹn látòkè délẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí Chief Dr. Sunday Igboho sọ láàfin bàbá wa ìlú Ìṣẹ̀yìn àti báwo ni wọ́n ṣe gbàlejò Chief Dr. Sunday Igboho, gbogbo ẹ̀ lẹ́ máa wò lórí ètò lénìí. Ẹ wo bí èmi tí ń tòótọ́, Báyọ̀ Black lórúkọ tèmi, ẹ jẹ́ àdọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò. Rán mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí. Mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè, gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù, iná Ọlọ́run kò jó wọn dànù. Gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà, gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o, agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn. Nínú ìwé Ọba kìíní orí 3 ó ní mo wò ó fín, ikú ọmọ kìí ṣe tèmi. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ lè ṣàmì, tẹ́ lè ṣí àdúrà yìí lórúkọ Jésù, ẹ̀ ní rí ikú ọmọ, wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé. Ẹ gbọ́ mi sà, Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o, 070 25 47 5427 070 25 47 5427. Ẹ jẹ́ ká jọ gbàdúrà, gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù, ẹ máa rí ìyanu, ògo Ọlọ́run máa farahàn, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín. Àkí kábíyèsí Asẹ́yìn tilẹ̀ sẹ́yìn. Ọba Ẹ̀fíò Ọláwáyélé Adéyẹrí kẹta Ajérọ̀ tútù wà. Àwa kí olóyè Sunday Igboho káàbọ̀ sílùú Ìṣẹ̀yìn àti gbogbo ẹtọ́rẹ́ǹjì dẹjọ rìn. Àkìyín lórúkọ gbogbo ọmọ bíbí ìlú Ìṣẹ̀yìn, àfi kí yín káàbọ̀ sílùú Ìṣẹ̀yìn.
a kí yín pé ẹ kú rìn ẹ kú ọmọ ṣe Ọlọ́run tó sọ yín débí yóò sọ yín padà láyọ̀ àtàlàáfíà. Àwa tẹ́ wá bá náà àní gbúrò ara wa gbọ́ àbúrò ẹ káàbọ̀ sílùú Ìṣẹ̀yìn. Mo kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run, ọba tó lohun gbogbo tó lè so gbogbo, ọba tó pa wá lánàá tó tún jí wa lénìí, ọba tó ń dá mi sí nígbà gbogbo, torí pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà tí mo fi wà láyé lénìí. Mo ní láti kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run yẹn, ọba tó lẹ̀mí mi lọ́dọ̀, torí pé ẹ̀mí tí mò ń lò Ọlọ́run ló ní, kò fún èèyàn, kò fẹ́ nìkankan. Ẹni tí bá ń sáré, ìjọba tí bá ń sáré kó wọ́n gbẹ̀mí Ìgbòho ó kàn rẹ̀ léèmọ̀ ni, torí pé ẹ̀mí tí mò ń lò yìí Ọlọ́run ló ní. Ìgbà tó bá wù ló lè gbà á, kì í ṣe ẹnìkankan, ìjọba kan ló lè gbà á tàbí ẹnìkan tàbí anybody, kò sí ibi tó lè jẹ́. Ẹ̀mí mi ọwọ́ Ọlọ́run ló wà. Ohun tí wọ èèyàn abara bíi tèmi lè ṣe ni pé kó o mú mi, kó o tì mí mọ́lé, kó o jẹ mí ń yà, kó o fi mí lẹ̀. Ohun tó lè ṣe nìyẹn. Ẹ̀mí yẹn Ọlọ́run ló ní. Iṣẹ́ tó dẹ̀ rán mi wá jẹ́ tí n bá ti jẹ kò ní gbà ẹ̀kẹ́ ara yín lé mọ̀ ni. Iṣẹ́ tó Ọlọ́run rán mi màá jẹ kẹ́ ẹ tó gbà. Lẹ́yìn náà tí mo kí Ọlọ́run tó ní mi tán, mo kí ìyá àti bàbá mi lọ́nà ọ̀run kó lọ́ọ́ bá ń ṣàforíjì fún mi. Mo wá kí bàbá mi Àsẹ́yìn ti ìlú Ìṣẹ̀yìn. Bàbá mi a tó fi iṣẹ́ ogun rán ọ̀ràn mọ́ ń ṣẹ́fàyà tí akọni níwájú odò, akọni níwájú ọlọ̀tẹ̀, tí àwọn ọlọ̀tẹ̀ tí wọ́n ṣe ń kóra wọn jọ tó lórí bàbá mi Àsẹ́yìn. Ẹ bá ṣe kábíyèsí. Ọlọ́run bá mi ṣẹ́gun fún wọn. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín ni. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín kábíyèsí. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín. Ẹ̀mí parẹ́, ẹ̀mí yóò gùn. Ìlú yóò ní bàjẹ́ lé lórí. Ìlú yóò ní dàrú mọ́ yín lọ́wọ́. Kò dàrú ní orí àwọn aṣíwájú tàná. Kò ní dàrú lórí yín náà lé. Ẹ kó wa jẹ̀pẹ́, ẹ kó wa jẹ̀pẹ́. Mo kí gbogbo àwọn olóyè pátápátá àtàwọn ìyá ọba, àwọn mọ̀mọ́ mi, ẹ̀mí yóò gùn. Ẹ jẹ wọn ọmọ pẹ́, ẹ sì bàbá jìnnà, ẹ sì bàbá jìnnà. Wáyé ikú kan ò sí, kò ságbára tá a lè ní áàpù náà ni. Àwọn bàbá mi ti kú torí wọ́n lágbára gan. Àwọn tó mọ àwọn bàbá mi wà níbi òun ìlú mi mò ń wà yìí. Èsì lẹ́yìn odi, Òkè Ògùn níbi Ìṣẹ̀yìn níbi òru ọmọ ọbẹ̀ ní mọ́kọ́. Alátẹ ọ̀run bẹ́ẹ̀ aládìkún bẹ́ẹ̀ ìlú bàbá mi mọ́ wa gbogbo òlu tí n bá ti wọ̀ táládìkún bá ti wà ìlú bàbá mi ni mo wà. Bàbá aládìkún ló jókòó yìí, àwọn bàbá mi rèé. Inú mi wá dùn pé mo wà nínú ìlú mi. Bàbá tí mo dẹ̀ wá bá tọ́jọ́ bàbá mi kó tó dọba ni. Ẹni onítọ́lọ́ba ti ní yóò dọba dandan ní kò dọba. Ẹ̀mí yóò kún kábíyèsí. Ní gbogbo ẹ̀yin olóyè kábíyèsí o, ìlú yóò ní bàjẹ́ fún mi. Ẹ kú ọdún orò. Ẹ̀mí ó sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Àṣà wa lórò. Tí Ìṣẹ̀yìn ò bá sọ̀rọ̀ kí la fẹ́ ṣe, wọ́n ní Ìṣẹ̀yìn orò ọmọ ẹgbẹ́ ní mọ́kọ́. A lè fi káfíntẹ̀sì sọ́tọ̀, káfí gbogbo ẹ̀ sọ́tọ̀, orò àṣà tiwálẹ̀ Yorùbá ni, abínibí wa ni. Ẹ ṣe pẹ́ kábíyèsí. Ẹ pẹ́ lórí àlééfà yín dáadáa. Gbogbo àwọn tí ń bá yín dìtẹ̀ tán kóra wọn jọ lórí ẹ pa wọn rẹ ni. Èmi ò rò pé ẹnìkan jọba rí fọmọ lọta. Àwọn tí wọ́n ń sáré kiri yìí èmi ò gbọ́ bí tí ẹnìkan ti jọba tẹ wá lọ kóòtù tẹ padà lẹ́kọ̀ọ́ lórí èmi ò gbọ́ rí. Kò ṣẹlẹ̀ rí wọ́n bẹ́ẹ̀ tà kẹ́ corporate pẹ̀lú Àsẹ́yìn tí ń bẹ ńbẹ̀ kẹ́ jọ jẹun pẹ́. Ọlọ́run máa fi
ní mọ́ fi yẹn bẹ̀ asẹ́yìn ti wà ń bẹ̀ ọlọ́run ló fi bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sáré pẹ́ tó ń bá sẹ́yìn pa nǹkan kan ẹni tó bá fẹ́ bọ́ bàjà kò ní gbẹ́nu ìlú nù lẹ́ ń gbé ẹ̀ lè borí èyàn ò ní bọ́ bàjà kó gbẹ́nu ìlú kó borí. rán mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí mo sọ pẹ̀lú àṣẹ olódùmarè gbogbo agbára tó lòun fòkù ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ bàbá tó mọ tẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn nínú ìwé ọba kẹ́ẹ́nẹ́ orí 3 ó ní mo wò ó fín ikú ọmọ kìí ṣe tèmi gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé ẹ gbọ́ mi sà Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 54 27 070 25 47 54 27 ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu ògo Ọlọ́run máa farahàn ìyanu máa ṣẹlẹ̀ Jésù Olúwa wa àmín. ẹ bá mọ̀ pé ẹ fẹ́ bá ṣe ìjà ẹ fìlú ṣe ilẹ̀ ẹ mọ lọ gbogbo ẹ mọ lọ fún ìlú wa. Kí gómìnà wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé òun lọ́lọ́run lò kí kábíyèsí ti bọ́ bẹ̀ bó tilẹ̀ ò pé wọ́n dìtẹ̀ tó wọ́n ṣe dìtẹ̀ tó náà lọ́dọ̀ ẹ̀ kò gbà fún wọn ó dúró ti tọ́lọ́run wọ́n tẹ̀lé òfin Ọlọ́run pé òun lọ́lọ́run fi rán kí bàbá yìí ó dọba ó tẹ̀lé tọ́lọ́run ni tó bá tẹ̀lé tẹ̀sù tó tẹ̀lé táwọn ẹni tí kò ní gbà bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ mi tí wọ́n ní ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ máa náà lọ́wọ́ wọn ó sì mọ ọmọ sí ọ̀rọ̀ wọn ò ní dàrú ọ̀rọ̀ wọn ò ní dàrú mo fi gbogbo ọba pátápátá tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa láàfin Ọ̀yọ́ fún bàbá yìí bàbá wa lẹ́yìn bàbá mi Olúmọ orílẹ̀ ègbé bá ṣe kábíyèsí kábíyèsí bàbá mi orílẹ̀ dáadáa fẹ́ràn bàbá mi Olúmọ ni mo fi bàbá mi Olúgbọ́n ti ilé ẹ̀gbọ́n bàbá dáadáa ó ti wà lẹ́yìn mi ti pẹ́ bí Buhari ṣe gbógun tìtì mi tó bàbá mi Olúgbọ́n ní kí ni Sunday ṣe Buhari ìjà wa ni Sunday ń gbé yìí èmi Olúgbọ́n ni mò ń sọ̀rọ̀ kò sí tẹ́ẹ̀sì fún sọ̀rọ̀ mọ́ wa ni wọ́n gbìyànjú gbogbo ọ̀nà tó ń gbà bàbá mi Olúgbọ́n dúró tán Ọlọ́run jẹ́ mi bàbá yẹn ogun kò síbi tí mò ń lọ tí bàbá ò mọ̀ sí bí mo ṣe ń bọ̀ mo pe bàbá mi lánàá níjẹta Ọlọ́run ṣàforíjì fún mi mo pè wọ́n níjẹta mo ní bàbá ṣe ẹ ti dé oríkìló tó dé mo ní mo fẹ́ lọ kí bàbá mi àṣẹ ìkólé yẹn dáadáa ni bàbá ẹni lọ́wọ́ bó wa ti ní àná bàbá wa pè mí pé ẹ bá ní lọ́lọ́lọ́ ìrìn ọ̀ wọ́n nílò òní sátidé ní ọlọ́ọ̀bẹ̀ fiṣẹ́ mi jẹ́ pé èmi Olúgbọ́n ní kọ́ wá kí bàbá rẹ̀ mi ọ̀dẹ̀ ní mi ọ̀ ẹ bá ṣe kábíyèsí Olúgbọ́n mo wá fi bàbá wa kábíyèsí Olúgbọ́n mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi Àṣẹ́yìn wọ́n gbà mí dáadáa wọ́n gbà mí dáadáa bàbá ní ṣé àwọn oníròyìn rẹ̀ tẹ̀lé ọmọ ní bẹ́ẹ̀ ni ń bọ̀ tàmí kí gbogbo ayé ó rí pé ọmọ mi wá kí mi ọmọ mi ni ọ́ mi ní gbé ọ pamọ́ bó lọ mọ́ sí wá bàbá sọ̀rọ̀ kánú ilé bàbá ní bó lọ mọ́ sí wá kí bàbá rẹ̀ bá gbé pamọ́ ń gbé ọ tí gbogbo ayé ọmọ kọ wá kí bàbá rẹ̀ ẹ̀mí ó kùn kábíyèsí mo wá fi bàbá mi ọ̀ nírìsà ẹ bá ṣe kábíyèsí bàbá mi ọ̀ nírìsà wọ́n ní ọ̀ọ́ni òrìṣà òòṣà ni bàbá yẹn ọ̀ọ́ni òrìṣà òòṣà ni ọ̀ọ́ni ẹni bá fẹ́ kó gbà ẹni bá fẹ́ kó bú mi rìn òòṣà ni ọ̀ọ́ni mo fi bàbá wa ọ̀ọ́ni òrìṣà mo fi kí yín bàbá mi Àṣẹ́yìn gan mọ̀ pé òòṣà lọ̀ọ́ni òòṣà nìyí ẹ wọ́n jẹ́ àmọ́ tára wa jẹ́ ẹ wọ́n ti ká pọ̀ tẹ́lẹ̀ ọ̀ọ́ni òòṣà ni ẹ bá ń ṣe kábíyèsí dáadáa fún ọ̀ọ́ni mo wá fi bàbá wa ọ̀ọ́ni òrìṣà mo fi kásẹ̀ àwọn ọba ńlẹ̀ mo fi kí bàbá mi Àṣẹ́yìn ọlọ́njẹ́ mi yín okùn ẹ pẹ̀ fún wa ìlú yóò ní bàjẹ́ ogun ò ní borí yín ẹ ti ń ṣẹ́gun lánàá
ẹ tún mọ ṣe títí títẹ́ bí lo 200 lórí àlééfà. Ohun táwọn tí ń dìtẹ̀ ọmọ ni pé asẹ́yìn òkè kún kékeré. Àwọn asẹ́yìn tó lọ mẹ́ lánàá ẹmọ ọdún tó ń lò. Ẹ̀yin kẹ́ wá kóra ẹ̀yin jọ ẹ̀yin wórógbó ẹ̀ ń bọ́ ta ẹ̀ ń bọ́ bá dìtẹ̀. Ìdẹ́bi súnmọ́ ba kẹ́ ẹ ní ọjẹun kẹ́ ẹ yó ọba tó yọ̀ ọ̀n ẹ̀ rí bàbá mi ni. Ẹ̀bí bá jóbìnrin bá tún ní kí n fẹ́ bàbá kẹ́ ẹ ṣe o. Mo dúpẹ́ púpọ̀ bàbá mi, mo dúpẹ́ ẹ gbà mí, ẹ̀mí yóò kùn torí pé ọ̀nà tá à ń lọ́pọ̀. Á dọ́dọ̀ bàbá wa náà ní oúnjẹ ní òkè o, bàbá ti ń dúró tipẹ́, bàbá mi làwọn náà. Ọlọ́run ò ní jẹ́ kí ìlú sẹ́yìn bàjẹ́, gbogbo òkè ogun ò ní bàjẹ́, ogun ò ìdásẹ́yìn kò borí rí, ogun ò ní jà wá. Sẹ́yìn mọ́ borí ogun ni. Gbogbo ogun Fúlàní kéékèèké tí ń dà àwọn àgbẹ̀ láàmú ń bí Ọlọ́run ṣe fún wa. Àsìkò tá a ṣe náà ló dé yìí, ẹ̀yin aráàlú ẹ fọkàn balẹ̀, èmi àti bàbá mi ti sọ̀rọ̀ bá a ṣe ṣètò àwọn fìgìláńtì àtàwọn ọdẹ ìlú lájọ fọwọ́sowọ́pọ̀ tí àwọn àgbẹ̀ ó lè mọ ráyè lo oko dáadáa torí pé gbogbo ìgbà náà ìgbà téèyàn bá wà ń bẹ náà ẹ̀yin bàbá wa ní ìgbà ara là á búra ẹnìkan yìí sì kú sẹ̀gbọ́n ń gbọ́ ẹ̀rùn ẹ̀yin kábíyèsí o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ó nígbà ara là á búra ẹnìkan yìí bú olúkòso ń gbọ́ ẹ̀rùn ìgbà tá a wà ń bẹ yìí tá a sì kéré ọmọ kékeré là wa tí bàbá wa ń bẹ yìí ohun tí bàbá bá ṣe ńgbà tó wà ń bẹ náà láàmú sọ ń pa wọn tó bá yá pé ńgbà tí a sẹ́yìn tuntun dé ogun Fúlàní sẹ́ nílùú Sẹ́yìn kálukú ń lo oko dáadáa kò sí ajínigbé mọ́ gbogbo wọn ṣe ń jiyàn gbé là ń gbọ́ tí ọ̀dẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn nílùú tiwọn àwa ò lè dẹ́rọ ẹ̀ wò àwọn náà lè dẹ́wò lọ́dọ̀ wa ṣùgbọ́n lọ́wọ́ bá a ṣẹ́gun wọn àlùbáríkà àwọn tí wọ́n tẹ̀lé ìlú ìdó ogun Fúlàní ò ní borí wa ní parẹ́ kábíyèsí mo dúpẹ́ púpọ̀ kọ́rọ̀ mi bá mọ́ pọ̀ mo dúpẹ́ mo ní n wá ṣe ẹkú létí bàbá ni kí n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìgbà tẹ́ ń pè mí lọ́tún lọ́sì ń bọ̀ wá sálàáfíà lọ́wọ́ ní jábọ́ bàbá ọlọ́run sì ní gbàgbé yìí náà gbogbo bàbá mi mọ́ pè mí sọ wà dáadáa tí ó sí ọnu bàbá mọ́ pè mí fídíò kí n rójú wọn káwọn rójú mi ọkàn àwọn lè balẹ̀ ọkàn yóò mọ̀ balẹ̀ ní bàbá ọkàn yóò mọ̀ balẹ̀ ní o ọkàn yóò mọ̀ balẹ̀ ní o èmi náà sì fi ń da yín lójú pé èmi ọmọ yín Sunday Àdìsá ọmọ aládìkún ọmọ ládùúgbò ọmọ pàkó orí mọtí mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín wọ́n fi ń da yín lójú dáadáa pé bẹ́ẹ̀ pè mí lóru màá dáhùn bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án màá dá yín lóhùn gbogbo ẹni tó bá jẹ́ agbódegbà fún Fúlàní ń lù Sẹ́yìn ẹ sọ fún wọn pé. mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù gbogbo alágbára tó lòun fọmọ rẹ̀ jẹun níyà gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ̀ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn nínú ìwé Ọba kẹ́ẹ́nẹ́ orí 3 ó ní mo wò ó fín ikú ọmọ kìí ṣe tèmi gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé ẹ gbọ́ mi sà Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 54 27 070 25 475427 ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu ògo Ọlọ́run máa farahàn ìyanu máa ṣẹlẹ̀ Jésù Olúwa wa. àwa mọ tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde o ẹ sọ fún wọn pé àwọn tí ń jiyàn gbé ń bí ń bọ̀ tí wọ́n ń jiyàn gbé lù Sẹ́yìn ẹ sọ fún wọn pé Sunday Ìgbòho ti wá kí bàbá rẹ̀ Àsẹ́yìn bàbá mi ní àtẹ̀yìn tínú yóò dùn tẹ́ ń bá bàbá sọ̀tẹ̀ tẹ́ lọ ń bá Fúlàní lẹ̀dí àkókò torí pé inú yóò dùn síbi tó wà yìí tẹ́ wá ní kí Fúlàní ọmọ jíyàn gbé ń Sẹ́yìn kẹfì lè mọ sọ pé ìlú ọ̀dà ọ̀run ò mú yín lójijì ẹ sọ fún wọn pé Sunday ti wá kí bàbá rẹ̀ nílùú ń bíbà yìí ìpàdé inú yàrá tí wọ́n kọ́ ṣe yẹn àmọ́ tó fẹ́ jáde bóyá káwọn Fúlàní tún ń gbìyànjú gbé wọ́n fi Sẹ́yìn lẹ́fọ̀ náà torí ẹni tí ló lè sẹ́ gbogbo ibi tó ń gbénu gbó la mọ̀ ó sì lè jalè là á wà áyé wa ń lè sọ kàkà lè wà áyé wa ó fẹ́ kàkẹ́ bínú gbó Sẹ́yìn lẹ̀ àbọ̀mẹ́rin kábíyèsí.
adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run tí adá ọjọ́ pé tí ó dẹ̀ dá wa sí àwa ní ayọ̀ àti àlàáfíà nítorí ìpàdé yìí ó ti yẹ kó wáyé tipẹ́ tí one way or the other bí àmì ọ̀rọ̀ ayé mo travel and all that adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí ìpàdé náà kó wá sí ayé lónìí lọ́dọ̀ wa láyé mo kí Sunday Igboho Òòṣà mo fi orúkọ gbogbo ọmọ Ìṣẹ́yìn àti gbogbo àwọn olóyè Ìṣẹ́yìn mo fi kọ́lábà ṣe lórí wọn láti kí ọ káàbọ̀ sí ààfin Ìṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn àti gbogbo ilẹ̀ Ìṣẹ́yìn àdúpẹ́ pé Ọlọ́run fún ẹ nírú wa ó fún wa nírú ẹ ní ilẹ̀ Yorùbá mo lè fẹ́ mo dá ọ lójú pé gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọba ilẹ̀ Yorùbá gbogbo wọn ni wọ́n mọ rírì ẹ tí wọ́n dẹ̀ ní oríyìn fún ẹ ẹni tí ó lè sọ síta ó sọ nínú kọ̀rọ̀ yàrá ẹ gbogbo wa la nífẹ̀ẹ́ o so Ọlọ́run adúgbò bá mi fún ẹ ní ẹ̀mí gbogbo àti àlàáfíà láti ṣe nǹkan tí Ọlọ́run pè é láti wá ṣe ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá láti kọ́ lálẹ́ Ọlọ́run ṣe nǹkan láìsí purpose kò lè sí nǹkan tọ́lọ́run dá tí ó sì purpose tí Ọlọ́run fi dá kò lè sí nǹkan tọ́lọ́run dá tí ò wúlò àbí tọ́lọ́run bá tí ò bá tí ì ṣe tó fẹ́ lo nǹkan yẹn láti dára ṣe ọwọ́ ẹ̀ báwo ni Ọlọ́run ṣe wá ń lo Sunday báyìí èmi ò mọ Ọlọ́run ni ẹ lọ bí o tí Ọlọ́run bá dẹ̀ wà pẹ̀lú èèyàn tẹ́ bá lẹ̀ ní wà pẹ̀lú ẹni yẹn ẹ ṣègbè ni o nítorí ẹnìkan tọ́lọ́run bá wà lẹ́yìn ẹ̀ bíi kí billions of people wà lẹ́yìn ẹ̀ Ọlọ́run náà ò ní padà lẹ́yìn tó bá ti ń ja ewé ìwé a máa jẹ tó bá ti ń wa egbò a máa jẹ afẹ́fẹ́ yóò fẹ́fọ́ ẹ̀ òòrùn á fẹ́fọ́ ẹ̀ ẹ mọ̀ pé àwọn angẹ́lì kan máa ń fẹ́fọ́ yẹn tọ́lọ́ bá nífẹ̀ẹ́ yẹn igi tẹ́ ń wò yẹn ṣe mọ̀ pé igi máa ń pàtẹ́wọ̀ tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ yẹn gbogbo ewu kò ní òfòrí balẹ̀ fún ní agbára Ọlọ́run nǹkan tó lọ́run fẹ́ lò ẹ̀ fún ní Nàìjíríà Ọlọ́run á lò ẹ̀ fún Ọlọ́run ó wà á lò ẹ̀ kò ní pa ẹ́ tì àwọn ọmọ ẹ̀ wà á jèrè wọn wà á jèrè àwọn ìyàwó ẹ̀ tí iṣu ọmọ bá jiná wọn lè fi ẹ́ ṣàwátì rẹ̀ tí iṣu Nàìjíríà yìí bá jiná nípa gbogbo ìgbésẹ̀ wọn ní fi ẹ́ ṣàwátì rẹ̀ agbára Ọlọ́run àwa ti mọ́nítọ̀ ẹ̀ ti pẹ́ láti wá jọba at the time tí incident tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ń gbà ẹ̀ èmi ò yẹ fà tó ń gbé máa wá jọba Ìṣẹ̀yìn nǹkan tá a wà ń rògbà ẹ̀ ni pé àti ẹ̀rọ ọmọ kan tó dìde tó jà bí wọ́n gbogbo àwa tá a wà lápúrọ̀dù a fẹ́ wálé ká lè sùn ká lè kọ́kàn wá lè balẹ̀ pé àwọn inú ìlú àlàáfíà wà àwọn security agents wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn gbìyànjú ẹ̀jẹ̀ ayín wọn ẹ̀jẹ̀ agbóríyìn fáwọn security agents wa ṣùgbọ́n omi ló pọ̀jọ́ kà lọ ni so Ọlọ́run ọba àtúbọ̀ bá wa fún gómìnà wa Ṣèyí Mákindé àbá fúlẹ́mì gúngùn nípa ètò ààbò gómìnà ń ṣiṣẹ́ o torí bá ṣe jókòó yìí nítorí pé iṣẹ́ gómìnà pé ààbò wà ní o ṣùgbọ́n kò tí tó omi pọ̀jọ́ ká lọ gbogbo wa náà á kúnra wa lọ́wọ́ náà ni láti make sure pé ààbò tó nípọn ó wà ní Ọ̀yọ́ state àti ní gbogbo ilẹ̀ Yorùbá mo kí gbogbo àwọn ọba aládé Ọọ̀ni ìrìṣà mo kí Olúgbọ́n mo kí Aláàfin of Ọ̀yọ́ àti gbogbo àwọn ọba aládé gbogbo àwọn ọba aládé tó ti lọ sọ́dọ̀ wọn tó fi orí wọn
lọ́wọ́ mo fi kí ọ bẹ́ẹ̀ sì máa tẹ̀síwájú nínú ìrìn àjò yín agbára Ọlọ́run gbogbo àwọn tó bá kó jáde ó kó wọn wọlé láyọ̀ wọ́n ní ọmọ èkó lọ́wọ́ oníkọlà gbogbo àwọn tó bá kó lọ pátá ó kó wọn padà wọlé láyọ̀ ó dẹ̀ jẹ́ kí àwọn ọ̀tá ẹ̀ agbára Ọlọ́run because ó ṣí bàtà lékè odò so àwọn kankan wà tá a lè sọ nínú kámẹ́rà ṣùgbọ́n inú mi dùn wípé mo gbà ẹ́ lálejò èyí ṣàlejò sẹ́yìn o inú mi dùn pé wá kí wa inú mi lẹ́dùn pé a rí ọ lálàáfíà lágbára Ọlọ́run gbogbo àwọn request ẹ̀ ó ti yé mi nítorí gbogbo àwọn ọba àti ń forí korí ní agbára Ọlọ́run wọn ò gbé ẹsẹ̀ lórí. Ní agbára Ọlọ́run wọn ò gbé ẹsẹ̀ lórí gbogbo ẹbí freedom ẹ̀ ara padà fún ẹ. Máa ṣàbíbi ní ìṣàdúrà ẹ̀ freedom ẹsẹ̀ ara padà fún ẹ. Ẹsẹ̀ tí wọ́n gbélé àwọn kan yẹn wọ́n gbé ẹsẹ̀ fún mi. Ìṣòro ní ẹ̀la láwọn tó lé ní. Ìṣèjọ́ wa wọ́n ètò mídíà láti wọ́n rí. É que mamá pode ver. Mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà
gbogbo alágbára tó lówó gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ bàbá tó mọ tẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn nínú ìwé ọba kẹ́ẹ́nẹ́ orí 3 ó ní mo wò ó fín ikú ọmọ kì í ṣe tèmi gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ wọn ò ní gbókù ọmọ ká wọn lé ẹ gbọ́ mi sà Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 47 5427 ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu ògo Ọlọ́run máa farahàn ìyanu máa ṣẹlẹ̀ Jésù Olúwa wa àmín.